mo kí wa lórúkọ Olúwa pé a kú ìsinmi lónìí. Olúwa nínú àánú rẹ̀ yóò fi ìsinmi fún ọkàn wa. À ń kí wa gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run fún àwọn bàbá tí wọ́n ń ṣe ayẹyẹ ọdún bàbá lónìí. Olúwa nínú àánú rẹ̀ yóò dá yín sí fún ògo rẹ̀. Lórúkọ Jésù, ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́. Májẹ̀mú àti ìlérí Ọlọ́run fún ayé yín yóò wá sí ìmúṣẹ. Àmọ̀rírì ìfẹ́ yín, bíbìkítà yín, ìtọ́jú yín àti àwọn gbogbo tí ẹ̀ ń ṣe fún ìdílé. Làálàá yín kò ní já sí asán. Olúwa yóò bùkún fún yín lọ́pọ̀lọpọ̀. Ẹ kú ọdún ẹ̀yin bàbá, yóò dára fún yín ní orúkọ ti bàbá, ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Àmín. Jẹ́ kí a tẹríba láti gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín gidigidi lónìí pé ẹ tún kà wá yẹ láti wà láàrin àwọn alààyè. Fún dídá tẹ́ dá wa sí là ń ṣe ń dúpẹ́. Bàbá, gba ọpẹ́ wa torí orí ọ̀fẹ́ àti àánú tá a rí gbà. Olúwa gba ìyìn wa bí a ti tẹ́sí sílẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ rẹ. Olúwa bá wa sọ̀rọ̀. Ẹ̀mí mímọ́ ọ̀yá báyìí ayé wa pàdé. Ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrò ọkàn àwọn èèyàn rẹ, Olúwa jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà. Nípasẹ̀ ọ̀rọ̀ yìí ká di alábùkún fún, kí orí ọ̀fẹ́ rẹ kó tó fún wa, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Bíbélì tí a ó kà ó wà nínú ìwé Jẹ́nẹ́sísì orí 25 láti ẹsẹ̀ 10 dé ẹsẹ̀ 11. Jẹ́nẹ́sísì orí 25 ẹsẹ̀ 10 dé 11. Ṣùgbọ́n máa kà fún wa láti ẹsẹ̀ 20 dé ẹsẹ̀ 21, ẹsẹ̀ 20 dé ẹsẹ̀ 21. Ísákì sì jẹ́ ẹni 40 ọdún nígbàtí ó mú Rèbékà ọmọbìnrin Bétúélì ará Síríà ti padà Árámù, arábìnrin Lábánì ará Síríà ní aya. Ísákì sì bẹ Olúwa fún aya rẹ̀ nítorí tí ó yàgò. Olúwa sì gba ẹ̀bẹ̀ rẹ̀. Rèbékà aya rẹ̀ sì lóyún. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ọkàn wa. Àmín. Orí ọ̀rọ̀ tí à ń kíyèsí lónìí ó ní bàbá tí ó wà lórí eékún, bàbá tó ń kúnlẹ̀ tó ń gbàdúrà. Lọ́dún yìí, orí ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò yìí ó ń sọ fún wa ní pàtàkì irú ẹni tó yẹ kí bàbá kó jẹ́ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi nínú ilé rẹ̀. Ó fi hàn wá pé bàbá gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ń gbàdúrà nígbà gbogbo. Bàbá gbọ́dọ̀ jẹ́ aládùúrà. Bàbá gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ń gbàdúrà tọkàntọkàn fún ilé rẹ̀ àti fún aya àti àwọn ọmọ rẹ̀. Gbàtí à ń sọ fún wa pé kí a kúnlẹ̀ ká gbàdúrà, ó fi hàn ìṣe pàtàkì ìtẹríba, bíbọ̀wọ̀ fún, ní pàtàkì lọ fún Ọlọ́run àti ìfẹ́ rẹ̀ fún ayé wa. Lọ́nà mìíràn ẹ̀wẹ̀, ní àárín àwọn Yorùbá, kíkúnlẹ̀ ó jẹ́ ọ̀nà tí à ń gbà kíni. Ṣùgbọ́n lónìí ohun tí a kíyèsí ni pé kí a kúnlẹ̀ ká gbàdúrà níwájú Ọlọ́run. Kíkúnlẹ̀ gbígbàdúrà yìí láti wà lórí eékún ó fi hàn pé a jọ̀wọ́ ara wa, a yọ̀ǹda ayé wa pátápátá fún Ọlọ́run àti fún agbára tàbí àṣẹ èyí tí ó ga. A rí àpẹẹrẹ nínú ìgbésí ayé Jésù Kristi Olúwa tí ó lọ sínú ọgbà Gẹ́tísémánì láti gbàdúrà nínú ìwé Lúùkù orí 22 ẹsẹ̀ 29 dé 40. Lúùkù orí 22 ẹsẹ̀ 29 títí dé ẹsẹ̀ 40. Níbẹ̀ a rí tí Jésù Olúwa wólẹ̀ tó kúnlẹ̀ láti gbàdúrà. Bẹ́ẹ̀ ni a tó rí àpẹẹrẹ nínú ìgbésí ayé Sólómọ́nì nínú ìwé àwọn ọba kìíní orí 9 ẹsẹ̀ 54 dé 60. Àwọn ọba kìíní orí 9 ẹsẹ̀ 54 dé 60. Níbẹ̀ la rí tí Sólómọ́nì kúnlẹ̀ níwájú Ọlọ́run gbogbo àgbáyé tí
tí ó sì fi ẹ̀bi àdúrà rẹ̀ hàn sí Ọlọ́run. À ń sọ fún wa lónìí pé gbogbo ọkùnrin tí a mọ̀ ní bàbá tó jẹ́ bàbá ló yẹ kí ó kúnlẹ̀ láti gbàdúrà níwájú Ọlọ́run, láti mọ ìṣe pàtàkì, láti mọ jíjẹ́ pàtàkì Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà ìgbésí ayé wa. Ìwé Sáà orin 95 ẹsẹ̀ 6 ó sọ fún wa pé ẹ jẹ́ ká wá síwájú Olú Ọlọ́run ẹlẹ́dàá wa kí a wólẹ̀ kí a sìn ní iwájú rẹ̀. Wíwólẹ̀ tàbí kíkúnlẹ̀, wíwà lórí eékún nínú àdúrà, ó sọ fún wa pé a wá síwájú Ọlọ́run pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀, pẹ̀lú ọkàn ìtẹríba láti rí ohun kankan gbà ní ọwọ́ Ọlọ́run. Àdúrà mi fún ọ ní pé bí o ti ń kúnlẹ̀ tí o ń wojú Ọlọ́run, Olúwa yóò dáhùn àdúrà rẹ. Nínú ìtàn, kíkúnlẹ̀ ó ṣe pàtàkì. Ó jẹ́ ọ̀nà ní ayé àtijọ́ láàrin ọmọ lẹ́yìn Kristi láti wólẹ̀ níwájú Ọlọ́run láti gbàdúrà. Wíwà lórí eékún ó fi hàn pé wọ́n wólẹ̀ níwájú Ọlọ́run láti gbàdúrà. Nínú Bíbélì pẹ̀lú a rí àwọn àpẹẹrẹ àwọn tí wọ́n wólẹ̀ níwájú Ọlọ́run tí wọ́n gbàdúrà sí Ọlọ́run láti fi hàn pé wọ́n tẹrí ọkàn wọn bá, láti fi hàn pé wọ́n fi ọ̀wọ̀ tó tọ́ fún Ọlọ́run. Kíkúnlẹ̀ níwájú àwọn ọba ó fi hàn pé irú àwọn ọba bẹ́ẹ̀ wọ́n jẹ́ aláṣẹ ètò jẹ́ ìkejì òrìṣà tí a mọ̀ wọ́n sí ní ilẹ̀ Yorùbá. Bákan náà ló yẹ ká fi ọ̀wọ̀ tó tọ́ fún Ọlọ́run ẹlẹ́dàá wa nígbà tí a bá gbàdúrà. À ń ṣe léyìí nítorí pé Ọlọ́run nìkan òun ní ìyìn tọ́ sí, ní ìbùkún tọ́ sí, ní ògo tọ́ sí, ní ọlá tọ́ sí. Òun ni a ní láti sìn pẹ̀lú wíwólẹ̀ níwájú rẹ̀. Gẹ́gẹ́ bí Kírísítẹ́nì lónìí, láti wólẹ̀, láti kúnlẹ̀, láti wà lórí eékún wa, ó fi hàn pé ó jẹ́ ọ̀nà pàtàkì láti jọ́sìn níwájú Ọlọ́run nígbà tí a kó àwọn ẹ̀bi ọkàn wa, àwọn ìbéèrè wa wá sí iwájú rẹ̀. Àwa gẹ́gẹ́ bí bàbá lónìí, a ní láti wà lórí eékún wa láti gbàdúrà, ní pàtàkì jùlọ láti sin Ọlọ́run gẹ́gẹ́ bí ó ti wà ní ìwé Ìfihàn orí 19 ẹsẹ̀ 10. Bàbá nínú ìjọ Ọlọ́run lónìí, a ní láti wólẹ̀ lórí eékún wa láti gbàdúrà, láti lè bọ̀wọ̀ fún jíjẹ́ mímọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ó ti wà ní ìwé Róòmù orí 11 ẹsẹ̀ 23. Nínú ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé kò sí ẹni tó dàbí Ọlọ́run wa, ẹlẹ́rù níyìn, ológun mímọ́, ẹni tí òun ṣiṣẹ́ ìyanu. Ké hallelujah. Bàbá lónìí, a ní láti kúnlẹ̀ ká wólẹ̀ lórí eékún wa ká gbàdúrà sí Kristi ọba àwọn ọba àti Olúwa àwọn olúwa bí ó ti wà ní ìwé Ìfihàn orí 19 ẹsẹ̀ 24. Bákan náà ló wà ní ìwé Mátíù orí 28 ẹsẹ̀ 22 pé gbogbo àṣẹ lọ́run àti láyé ló wà ní ìkáwọ́ Jésù Kristi. Nítorí náà a ní láti wólẹ̀ lórí eékún wa fún àṣẹ rẹ̀. Ọlọ́run mọ àìní rẹ̀, Ọlọ́run mọ ìṣòro rẹ̀, Ọlọ́run mọ àwọn ìmíkalẹ̀ rẹ̀, yóò sì gbọ́ àdúrà rẹ̀ torí pé Ọlọ́run yìí ni ó ń gbọ́ àdúrà. Bíbélì sọ fún wa àwọn onírúurú ọ̀nà tí a lè gbà képe Ọlọ́run nínú àdúrà. Bí a bá wólẹ̀ tí a kúnlẹ̀ lórí eékún wa, bí a bá nàró tí a jókòó tàbí àárín láti gbàdúrà sí Ọlọ́run, kì í ṣe ìjókòó, ìkúnlẹ̀ tàbí ìnàró ohun ló ṣe pàtàkì, ṣùgbọ́n ipò tí ọkàn wa wà níwájú Ọlọ́run òun ni ó ṣe pàtàkì. Bí o ti ń kúnlẹ̀ tó ń wá ojú Ọlọ́run, Olúwa yóò gbọ́ àdúrà rẹ. Nínú ìrìn àjò ayé wa gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan, ó ní àwọn tí a dojúkọ àti àwọn nǹkan tí ó dojúkọ wá tí a lè pè ní ìṣòro tàbí ìpèníjà. A rí ìpèníjà fífi agbágbága pẹ̀lú àwọn ẹlòmíràn, a rí ìpèníjà ìjà láàrin tọmọtìyá gẹ́gẹ́ bó ti wà ní ayé Jákọ́bù àti Ísọ̀. Bákan náà ni a rí ìpèníjà àwọn tó ń wojú Ọlọ́run fún ọmọ
tí wọ́n yàgàn síwájú sí i. A rí ìpèníjà àwọn tí wọ́n ní oyún ọjọ́ pípẹ́ tí wọn ò tètè bí oyún yẹn, tàbí oyún yẹn ń yọ wọ́n lẹ́nu, tàbí ó ń dà wọ́n láàmú. Ohun tí a kíyèsí nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ti kà lónìí nínú ìwé Jẹ́nẹ́sísì orí 25 ẹsẹ̀ 20 dé 21, òun ni pé Isaac àti Rebeka wọ́n dojúkọ ìpèníjà àti bímọ. A sọ fún wa pé Rebeka ó yàgàn, bẹ́ẹ̀ ni ọkọ rẹ̀ ó sì gbàdúrà, ó gbàdúrà sí Ọlọ́run, ó lọ sí orí eékún rẹ̀ láti gbàdúrà sí Ọlọ́run. Eléyìí ní kakọ́ ní ìpèníjà tí wọ́n dojúkọ. Wọ́n tún dojúkọ ìpèníjà àwọn ìbejì àkọ́kọ́ tí wọ́n kọ́ wá sáyé, èyí tó jẹ́ pé wọ́n ń bá ara wọn jà nínú ìrìn ìgbésí ayé wọn. Ohun kan tí a kíyèsí lónìí, ó ní ìṣe pàtàkì bàbá tó ń gbàdúrà. A rí Ísákì, ẹni tí ó gbàdúrà fún aya rẹ̀ tí Ọlọ́run ti dá àdúrà rẹ̀. Mo ń sọ fún ẹnìkan lónìí, bí o ti ń gbàdúrà lórí àìní ìdílé rẹ̀, Ọlọ́run yóò dá ọ lóhùn. Májẹ̀mú àti ètí Ọlọ́run, èròǹgbà rẹ̀ fún ayé rẹ̀ àti ìdílé rẹ̀ yóò wá sí ìmúṣẹ. Àwọn nǹkan tí a kíyèsí lónìí pé bàbá tó ń kúnlẹ̀ tó ń gbàdúrà, bàbá tó wà lórí eékún rẹ̀, bàbá tó ń ṣìpẹ̀ fún ilé rẹ̀. Kí ló túmọ̀ sí lónìí fún àwa bàbá tí a ń gbọ́ ọ̀rọ̀ yìí bí a ti ń wo Ísákì gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún wa? Àkọ́kọ́, ó ní pé àwa gẹ́gẹ́ bí bàbá a ní láti sáápọn láti gbàdúrà láìsinmi ní àìsàárẹ̀. Gbàdúrà fún aya rẹ̀, gbàdúrà fún ọmọ rẹ̀, Ọlọ́run yóò gbọ́ àdúrà rẹ̀. Ìwé ìrere ti Mátíù orí 22 ẹsẹ̀ 19 dé ẹsẹ̀ 20, ó jẹ́ ká mọ̀ yìí pé a gbọ́dọ̀ gbàdúrà papọ̀. Ó ní tí èèyàn méjì mẹ́ta bá fi ohùn papọ̀ ṣọ̀kan, ó ní láàrin wọn lèmi wà, èmi ó sì dáhùn àwọn ìbéèrè wọn. Olúwa yóò dá àdúrà ìdílé rẹ̀. Bákan náà, a ní láti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ká ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Bí a bá tilẹ̀ gbọ́ àdúrà ẹ̀dùn ọkàn wa, Ọlọ́run yóò fi etí, yóò sì fún wa ní ìdáhùn sí àwọn ohun tí ó tọ́ sí wa tí a ń béèrè lọ́wọ́ rẹ̀. Gẹ́gẹ́ bí olórin kan ti kọ nínú ìwé orin èdè òyìnbó English Baptist Hymnal 253 pé ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ará olùfẹ́ tó ń gbọ́ ọ̀rọ̀ yìí, mo fẹ́ kó o kó gbogbo àníyàn rẹ lé Jésù. Pétérù kínní orí 5 ẹsẹ̀ 7 ó sọ fún wa wípé kó àníyàn rẹ lé, torí pé ó ń ṣe ìtọ́jú rẹ. Bàbá tó ń gbà lórí eékún rẹ̀ lónìí tó ń ṣìpẹ̀ fún ìdílé rẹ̀, ó bẹ̀rẹ̀ pé irú bàbá bẹ́ẹ̀ wá síwájú ìtorí ọ̀fẹ́, gẹ́gẹ́ bí ìwé Hébérù orí 4 ẹsẹ̀ 14 sọ fún wa pé ẹ jẹ́ ká fi ìgboyà wá sí ibi ìtẹ́ orí ọ̀fẹ́ láti gbàdúrà lórí eékún wa, láti ṣìpẹ̀ níwájú Ọlọ́run gẹ́gẹ́ bí bàbá tó ń kúnlẹ̀. Ó ní láti béèrè fún ìrànlọ́wọ́ láti òkè wá. Ìwé Hébérù orí 4 yẹn náà ni ẹsẹ̀ 14, ó ní ká wá sí ibi ìtí àánú pẹ̀lú ìgboyà, kí a wá sí ti orí ọ̀fẹ́ ká lè rí àánú gbà, èyí tí ó ràn ní lọ́wọ́. Wàá rí àánú gbà, wàá rí ìrànlọ́wọ́ gbà. Mo fẹ́ kó o jẹ́ ẹni tí ó ń gbàdúrà láìsinmi láìsàárẹ̀. Olúwa yóò gbọ́ àdúrà rẹ̀. Bí o ti ń kúnlẹ̀ tí o wojú Ọlọ́run fún àìní, Olúwa yóò ta àìní rẹ̀, yóò sì sọ ọ̀rọ̀ rẹ̀ dayọ̀. Ìyanu yóò ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. Wá àkókò láti gbàdúrà, tẹra mọ́ àdúrà rẹ̀, Olúwa yóò fi ìdáhùn ayọ̀ fún ọ. Gba Jésù lónìí gẹ́gẹ́ bí Olúwa ti gbàlà rẹ̀. Ó ń pè ọ́ sínú ẹ̀kúnrẹ́rẹ́ ìyè. Wá sọ́dọ̀ rẹ̀, má ṣe fi àkókò dọ́là, ọ̀la lè pẹ́ jù. Gbà á lónìí, yóò sì dára fún ọ ní orúkọ ti Bàbá àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, a dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ tó ti rán sí wa lónìí. Gba ọpẹ́ wa. Oore ọ̀fẹ́ láti jẹ́ olùsí ọ̀rọ̀ rẹ, Olúwa fi fún wa. Fún àwọn ìdílé tí wọ́n ń dojúkọ àìrọ́mọbí, lórúkọ Olúwa ni mo sọ jáde, ọlẹ̀ ayọ̀ yóò sọ nínú rẹ̀. Àwọn orúkọ ọmọ tiẹ̀ náà pè ọ́,
Ọlọ́run tó rántí Rèbékà yóò rántí rẹ láti òní lọ lórúkọ Jésù ti Násárẹ́tì. A ó kọ̀ fún àwọn abiyamọ. Ìrètí rẹ nínú Olúwa kò ní já sí asán. Gbogbo rere tí ọkàn rẹ ń fẹ́ lónìí gẹ́gẹ́ bí bàbá àti ìyá nínú ilé rẹ, Olúwa yóò ṣe fún ọ. Bẹ́ẹ̀ ni yóò rí. Ògo ni forúkọ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.